Gbogbo ìràwọ̀ pátá ẹ wá gbóhun tó fẹ́ ṣẹlẹ̀ lọ́jọ́ tòní gangan tí ń ṣe ọjọ́ Thursday December 18 ọdún 2025 tá wà nú ẹ̀ yìí. Mo kí Ọlọ́run ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà, àtórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́rìí ìpín tòun tàyànmọ́. Mo júbà ọkùnrin, mo júbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ̀ ń wò mí pátá, ẹ bá ń share fídíò yìí, ẹ pín kó jẹ́ ìwúlò àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Ojú tẹ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ ọwọ́ tẹ fi ń bá mi share rẹ̀ ẹ ní fi gbọ́mọ sin, ẹ sì ní fi gba lẹ́tà ìbànújẹ́ láṣẹ Ìdùmarè. Ẹ̀yin oníràwọ̀ iná tó kanran yan Aries tàbí láàrin March 21 sí April 20 lọ́jọ́ tòní, ẹ máa notice àwọn ìhùwàsí kan àti ìṣesí kan tó ṣe é pé ẹ ní láti iṣẹ́ lé lórí. Bẹ́ẹ̀ sì ni lọ́jọ́ tòní ó ṣeé ṣe kó ṣe é pé ẹ máa wò pé àwọn ìgbésẹ̀ kan tẹ ti ń gbé látẹ̀yìnwá, bóyá kẹ́ wá ìpò padà lé lórí, bóyá kẹ́ tuntun gbésẹ̀ yẹn gbé, tàbí kẹ́ wá ìpò padà kan nínú ìgbésí ayé yín. Ọ̀pọ̀ yín máa ní nǹkan tí a mọ̀ sí change in perspective lọ́jọ́ tòní. Lọ́jọ́ tòní tẹ bá lè accept gbogbo ìpò padà yìí, ó ṣeé ṣe kó bí ìpò padà eré nínú ìgbésí ayé yín. Ẹ ronú jinlẹ̀ nípa àwọn nǹkan tí ẹ ṣe tí ó tọ́, ẹ wá ìmọ̀ kí ẹ wòye sí ọgbọ́n àti ìmọ̀ tẹ́ lè lò láti lè jẹ́ kí nǹkan lọ dáadáa, láti lè jẹ́ kí àwọn nǹkan tó dàbí ìgbà pókù díẹ̀ káàtó kí ẹ wá tún ṣe lé wọn lórí. Ọ̀pọ̀ yín ó ṣeé ṣe kí ẹ fẹ́ rìnrìn àjò lọ́jọ́ tòní, tàbí kẹ́ fẹ́ jáde lọ́jọ́ tòní fún ìdí kan àbí ìdí méjì. Aago 3:20 ní ọ̀sán sí aago 4:20 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín, tí ń ṣe lucky hour fún yín lénìí, tí kọ́lọ̀ brown sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20 ọjọ́ tòní ó ṣeé ṣe kí ẹ rí ìpòpadà ọ̀tun, kẹ́ rí ìpòpadà eré nínú ìgbésí ayé yín. Ọ̀pọ̀ yín ó ṣeé ṣe kí ẹ rí àwọn opportunity kọ̀ọ̀kan látọ̀dọ̀ àwọn tó súnmọ́ yín, tó sì jẹ́ pé àwọn opportunity yìí tẹ bá grab á ràn yín lọ́wọ́ dáadáa. Lọ́jọ́ tòní ó ṣeé ṣe kó ṣe pé àwọn nǹkan tó dàbí issue èyí tó wà láàrin èèyàn àti olólùfẹ́ yín ni, àbí àárín èèyàn àti èèyàn kan ni ó ṣeé ṣe kí gbogbo ẹ̀ yanjú. Ọjọ́ tòní dára púpọ̀ láti fi bá àwọn èèyàn ṣe, àwọn olólùfẹ́ yín, àwọn ọ̀rẹ́ yín, ẹ bá wọn ṣe dáadáa lọ́jọ́ tòní. Gbogbo nǹkan tó bá sì dàbí àwọ̀ láàrin yín, pàápàá láàrin èèyàn àti olólùfẹ́ yín, ẹ wá bí gbogbo ẹ̀ ṣe fẹ́ rọlẹ̀ lọ́jọ́ tòní. Ẹ lo àǹfààní ọjọ́ tòní láti rí dájú pé àlàáfíà àti ìrọ̀rùn gbalẹ̀ láyìíká yín. Aago 10:15 láàárọ̀ sí aago 11:15 láàárọ̀ jẹ́ àkókò èyí tó dára jù fún yín, tí ń ṣe lucky hour fún yín lénìí, tí kọ́lọ̀ orange sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21 ọjọ́ oríire lọ́jọ́ tòní jẹ́ fún yín. Ọjọ́ ìfẹ́ lọ́jọ́ tòní jẹ́. A ṣe yín bí ìgbà pé kẹ́ lo àkókò àti ìgbà pẹ̀lú olólùfẹ́ yín kan lọ́jọ́ tòní. Ó dára kí ẹ tẹ̀lé bí ó ṣe ń ṣe yín yìí, èyí máa jẹ́ kí ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín kó wọnú ara dáadáa. Láàyè iṣẹ́ sì rèé, ẹ rí dájú pé ẹ gbájúmọ́ṣẹ́ dáadáa. Iṣẹ́ yín lè nílò ọpọlọ pípé lọ́jọ́ tòní. Ẹ bá gbájúmọ́ṣẹ́ dáadáa lọ́jọ́ tòní, ẹ wá lè lo àkókò àti ìgbà ọwọ́ ìrọ̀lẹ́ pẹ̀lú olólùfẹ́ yín láti jọ jíròrò nípa bí ìgbésí ayé yín ṣe fẹ́ lọ. Ẹ gbájúmọ́ṣẹ́ kẹ́ lè rere gbámú, ẹ free mind yín dáadáa lénìí, kí ẹ sì wà positive. Aago 5:30 ní ìrọ̀lẹ́ sí aago 6:30 ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín, tí ń ṣe lucky hour fún yín lénìí, tí kọ́lọ̀ peach sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ omi agbára Cancer tàbí láàrin June 22 sí July 22 ọjọ́ tòní ẹ máa wà very active, tó sì jẹ́ pé ẹ máa gbáradì láti rí dájú pé gbogbo nǹkan tí ẹ fẹ́ ṣe lásìkò yìí ẹ mójútó wọn ní ṣíṣe. Ó dára kí ẹ wà fókọ̀sì dáadáa lọ́jọ́ tòní, kí ẹ wà determine pẹ̀lú láti rí dájú pé ọjọ́ tòní lọ bó ṣe yẹ kó lọ. Ṣùgbọ́n o, ẹ má tiraka, ẹ má stress ara yín ju bó ṣe yẹ lọ, kó má bàa jẹ́ pé àpadà rẹ̀ yín tẹ́. Kẹ́ rí dájú pé ẹ fẹ̀lẹ̀ ṣe, kó má bàa ṣàkóbá fún ìlera ara yín lọ́jọ́ tòní. Lọ́jọ́ tòní ẹ máa wà supportive. Àwọn èèyàn tó rọ̀gbà yín ká máa rí àǹfààní jẹ lára yín lọ́jọ́ tòní, tó sì jẹ́ pé wọ́n máa appreciate support yín púpọ̀. Ọjọ́ tòní jọ́jọ́ tó ṣe pé ẹ ní láti ní ìrẹ̀lẹ̀, kí ẹ wà determine lórí ohunkóhun tí ẹ bá ń ṣe. Kẹ́ rí dájú pé gbogbo nǹkan kíkan tí ẹ bá ń ṣe lákòókò yìí ẹ ṣe wọ́n láṣeyọrí. Aago 12:15 láàárọ̀ sí aago 1:15 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín, tí ń ṣe lucky hour fún yín lénìí, tí kọ́lọ̀ lime green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ iná tó gbóná riri Leo tàbí láàrin July 23 sí August 22 ọjọ́ tòní ẹ máa wà very creative. Creativity yín máa lágbára díẹ̀ lọ́jọ́ tòní, bẹ́ẹ̀ sì lọ́pọlọ yín á jí pépé púpọ̀. Ẹ lò àwọn nǹkan wọ̀nyí tọ́lọ́run ti pèsè fún yín, ẹ lò lọ́nà tó máa gbà ràn yín lọ́wọ́ lọ́jọ́ tòní. Ẹ ṣe àwọn nǹkan tá mú kí inú yín dùn, káyọ̀ yín kún. Ẹ gbájúmọ́ṣẹ́, kẹ́ wà well organized, kẹ́ ṣe nǹkan yín létò ètò dáadáa. Tẹ́ bá lè ṣe yìí, ọjọ́ tòní á dára. Kódà àwọn èèyàn tó rọ̀gbà yín ká, wọ́n á nífẹ̀ẹ́ sí yín, wọ́n á tún nífẹ̀ẹ́ sí bí ẹ ṣe ń ṣiṣẹ́ sí lénìí. Ọjọ́ oríire ló jẹ́, ọjọ́ ìdùnnú ló jẹ́, tẹ́ máa rí dùnnú, tẹ́ máa ráyọ̀,
ẹ ṣòtítọ́ ẹ ṣòdodo láwùjọ àwọn ènìyàn, ẹ tẹpá mọ́ṣẹ́ kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn lénìí pẹ̀lú. Aago 3:30 ní ọ̀sán sí aago 4:30 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọlọ yẹ́lò sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. ẹ̀yin oníràwọ̀ erùpẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 23, àyíká ilé yín tàbí ọ̀rọ̀ ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín òun ló máa wà lọ́kàn yín púpọ̀ lọ́jọ́ tòní o. lọ́jọ́ tòní ẹ kíyèsára torí iṣu tó lè jọmọ́ ti màlẹ́bí, àwọn èèyàn tó rọ̀gbà yín kó ṣeéṣe kára fẹ́ máa kan wọ́n bákan lọ́jọ́ tòní. ẹ ṣọ̀rọ̀ sọ kí ẹ báwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ ló dára. kódà tó bá dàbí ìgbà pé wọ́n pè yín pé lágbájá wá bá wa dá sọ̀rọ̀ yìí, wá bá wa yanjú ọ̀rọ̀ yìí, ẹ rí dájú pé ẹ lọ́pọlọ pípé, ọgbọ́n ìmọ̀ àtòyé tọ́lọ́run fún yín láti rí dájú pé gbogbo nǹkan tí ẹ bá dá sí wọn padà dílé yín lórí tàbí kò padà stay ní yín rárá. ẹ rí dájú pé ẹ ṣa ipá àtakitiyan láti rí dájú pé àyíká yín wà ní ìrọ̀rùn àti àlàáfíà. ẹ free mind yín dáadáa, ẹ pa àwọn plan yín mọ́, àwọn àṣírí kọ̀ọ̀kan yín kí ẹ pa mọ́. tí ènìyàn bá sì ṣẹ̀yìn ẹ má jẹ́ ó pẹ́ lórí ìkúnlẹ̀ ṣáájú kẹ́ tó forí jì o. aago 11:15 láàárọ̀ sí aago 12:15 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọlọ light yellow sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ márìmífín Libra tàbí láàrin September 24 sí October 23, ẹ rí dájú pé ọ̀rọ̀ sísọ yín lọ́jọ́ tòní tayọ púpọ̀. ọ̀rọ̀ sísọ lọ́jọ́ tòní lè bí àṣeyọrí fún yín. ẹ rí dájú pé ẹ ṣiṣẹ́ lórí bí ẹ ṣe ń sọ̀rọ̀ sí. ẹ rí dájú pé ẹ lu ọ̀rọ̀ sísọ ní àyíkáyè tẹ́ bá wà tàbí níbikíbi tàbí ní ibi iṣẹ́ gan. lọ́jọ́ tòní àwọn èèyàn máa nífẹ̀ẹ́ sí yín púpọ̀. látàrí ṣíṣe èyí àwọn èèyàn máa nífẹ̀ẹ́ sí yín púpọ̀. kódà tẹ́ bá tún lo gbogbo àǹfààní àtẹ̀bùn tọ́lọ́run fún yín bẹ́ẹ̀ ṣe wà very social tẹ́ bá lò lọ́jọ́ tòní á ràn yín lọ́wọ́. ẹ má lè win ní àtàwọn kọ́sítọ́mà yín, àwọn oníbàárà yín máa lè ṣe dáadáa sí yín lọ́jọ́ tòní. ẹ má wàá táṣejù bohunkóhun, tẹpá mọ́ṣẹ́ dáadáa lénìí kí ẹ sì fi ọgbọ́n àtòyé tọ́lọ́run fún yín kẹ́ fi ṣe ohunkóhun lénìí pẹ̀lú. aago 4:30 ní ìrọ̀lẹ́ sí aago 5:30 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọlọ yẹ́lò sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. ẹ̀yin oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 24 sí November 22, ọjọ́ oríire lọ́jọ́ tòní jẹ́ fún yín. nǹkan á lọ bó ṣe yẹ kó lọ, owó á wọlé fún yín lọ́jọ́ tòní. ẹ máa rí ìdùnnú, ẹ máa ríre gbogbo. ọjọ́ tòní ó dára púpọ̀ kẹ́ fi lo àkókò àti ìgbà láti ṣe àwọn nǹkan tó ṣe é pé ẹ nífẹ̀ẹ́ sí láti ṣe. àwọn nǹkan tẹ́ mọ̀ pé ó tẹ́ yín lọ́rùn ẹ ṣe lọ́jọ́ tòní. ṣùgbọ́n lọ́jọ́ tòní ẹ má gbàgbé láti tẹpá mọ́ṣẹ́, látàrí pé títẹpá mọ́ṣẹ́ yìí ó lè bí kí àǹfààní àti oore tí à ń sọ kó tètè wọlé ní ìrọ̀rùn. ó lè fún yín ní higher chance láti méèkì ẹ lọ́jọ́ tòní. lénìí kí ẹ báwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ dára, ẹ báwọn èèyàn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín, kí ẹ sì fi ìgboyà mójútó ohunkóhun lénìí pẹ̀lú. aago 3:20 ní ọ̀sán sí aago 4:20 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọlọ green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. ẹ̀yin oníràwọ̀ inú àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22, ọjọ́ oríire lọ́jọ́ tòní jẹ́ fún yín. pàápàá ọjọ́ yìí dára púpọ̀ láti fi decide lórí kí ni nǹkan tí ẹ fẹ́, kí ni nǹkan tó dára jù tẹ́ ẹ fẹ́ fún gbèsè ayé yín. ẹ ronú jinlẹ̀ nípa ọ̀nà tẹ́ lè gbé gbà tí gbèsè ayé yín á tún fi dára sí. lọ́jọ́ tòní ẹ máa tún ní passion fún gbogbo nǹkan tó jọ mọ́ owó tó ṣe é pé a máa ṣe é bí ìgbà pé báwo lẹ fẹ́ ṣe. tọ́jọ́ tòní adára tó sì jẹ́ pé ó ṣeé ṣe kí ẹ ní àǹfààní àti rí àwọn oore gbámú láwọn ọjọ́ tá à ń wò lọ́ọ̀kan yìí. ṣùgbọ́n pílánù tẹ́ bá sẹ́ẹ̀tì lọ́jọ́ tòní òun ló máa determine bọ́jọ́ ọ̀la ṣe máa rí. lọ́jọ́ tòní ó ṣeé ṣe kí iṣu fẹ́ wọlé, iṣu tó jọmọ́ ti màlẹ́bí, ṣùgbọ́n má jẹ́ kí yẹn ṣàkóbá fún yín rárá. ẹ wulẹ̀ wá bí ẹ fẹ́ wá ìrọ̀rùn àti àlàáfíà láyìíká yín ló dára. ẹ wá determine, ẹ rí dájú pé ẹ ní ìrètí pé gbogbo nǹkan máa dá, kẹ́sì ní ìgbàgbọ́ ní kíkún nínú ara yín, kí ẹ free mind yín, kí ẹ wà positive lórí ohunkóhun, kẹ́sì sa ipá àtakitiyan lórí ọ̀rọ̀ iṣẹ́ yín pẹ̀lú. aago 2:20 ní ọ̀sán sí aago 3:20 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọlọ orange sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. ẹ̀yin oníràwọ̀ ìpele eruku Capricorn tàbí láàrin December 23 sí January 19, ó ṣeé ṣe kí ẹ ní miss feeling bákan lọ́jọ́ tòní. ọkàn yín lè gbalẹ̀ pẹ̀lú àwọn èròǹgbà kan lọ́tùn lósì tàbí kí ẹ máa ronú àròjinlẹ̀ lọ́tùn lósì. ṣùgbọ́n lọ́jọ́ tòní kẹ́ mọ̀ dájú pé intuition yín máa lágbára, ohun tó ń sọ sí yín lọ́kàn máa lágbára lénìí tó sì jẹ́ pé ẹ máa wà very spiritual lọ́jọ́ tòní pẹ̀lú. ẹ má ronú àròkànjú bó ṣe yẹ lọ, ẹ sì má fi ìbàdàn rárá látàrí pé ó ṣeé ṣe kí ọ̀pọ̀ yín kẹ́ máa fi ìbákan bóyá kẹ́ máa wò pé àwọn nǹkan tẹ́ ti ṣe nígbésẹ̀ sẹ́yìn tó dàbí mistake, tó dàbí àṣìṣe, ó ṣeé ṣe kí ẹ máa ronú nípa rẹ̀ lọ́jọ́ tòní. ṣùgbọ́n ẹ má ro àròkàn rárá, ẹ gbé kúrò lọ́kàn pátápátá. ẹ rí dájú pé ẹ finú tán ara yín lọ́jọ́ tòní, kí ẹ sì finú tán ohun tó ń sọ sí yín lọ́kàn dáadáa lénìí. ẹ wá create àkókò láti fi ṣe prayer lénìí látàrí pé ó ṣeé ṣe
kéyìí ràn yín lọ́wọ́ láti gba mẹ́sẹ̀jì bóyá látara ìríran ni tàbí látara àlá lílá tó ṣe pé ó lè ran ìgbésí ayé yín lọ́wọ́. Ẹ múra dáadáa lénìí kí ẹ dùn rí lójú, ẹ má sọ̀rọ̀ òdì àbí ọ̀rọ̀ àìtọ́ sí èèyàn, ẹ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ sì má ṣe jẹ́ kí ìmọ̀lára yín kí ó lágbára jù yín lọ lénìí pẹ̀lú. Aago 1:20 ní ọ̀sán sí aago 2:20 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọlọ light green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tàbí láàrin January 20 sí February 19 ọjọ́ ìdùnnú lọ́jọ́ tòní jẹ́ fún yín o. Ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́ fún yín láti fi ìlú àkókò àti ìgbà pẹ̀lú àwọn tó ṣe é pọ́jọ́ olólùfẹ́ yín. Bẹ́ẹ̀ sì lọ́jọ́ tòní tún jọ́jọ́ tó ṣe é pé ẹ ní láti rí dájú pé àwọn tó bá ṣe é pé bóyá ẹ wò pé wọn ò gba ti yín àbẹ́yìn gan wulẹ̀ gba ti wọn àbí wọ́n hùwà bákan sí yín ẹ wulẹ̀ pa wọ́n tì sẹ́gbẹ́ kan. Ẹ má farada friendship tí ò ṣe end díẹ̀ lákòókò yìí. Àwọn tó bá gba ti yín, àwọn tó ṣe é pé ẹ mọ̀ pé tẹ bá fìfẹ́ hàn sí, àwọn náà fìfẹ́ hàn sí yín padà, àwọn ni kí ẹ bá ṣe lọ́jọ́ tòní o. Ṣùgbọ́n ní gbogbo ẹ̀ jùlọ ó dára kí ẹ lo àkókò àti ìgbà pẹ̀lú àwọn olólùfẹ́ yín lọ́jọ́ tòní. Èyí máa tún bí kí ara yín tún yá gágá, á sì bí kí inú yín dùn láti inú wá. Ẹ má dá sọ́rọ̀ sí wọn pè yín sílé ní àbẹ́ tí ó kàn yín. Ẹ rí dájú pé ẹ ní ìrẹ̀lẹ̀, ẹ ṣe dáadáa sáwọn èèyàn. Àwọn pílánì yín kí ẹ wá pamọ́ láṣìírí kí ó lè padà rí bí ẹ ti ṣe ń fẹ́. Aago 7:30 ní àṣálẹ́ sí aago 8:30 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọlọ green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ omi tí kì í ru Pisces tàbí láàrin February 20 sí March 20 bíbá àwọn èèyàn sọ̀rọ̀ lọ́jọ́ tòní ó jẹ́ nǹkan tó ṣe kókó tó ṣe é bó ṣe ṣe kó ràn yín lọ́wọ́ láti mójútó gbọ̀n nǹkan tó bá dàbí kùdìẹ̀kudiẹ èyí tó ń jẹyọ láàyè iṣẹ́. Ọjọ́ tòní ó ṣeé ṣe kí stress fẹ́ pọ̀ púpọ̀ tàbí kí struggle fẹ́ pọ̀ láàyè iṣẹ́ fún yín. Ṣùgbọ́n tẹ bá kọ̀lígì yín kan sọ̀rọ̀ tàbí ọ̀rẹ́ yín kan tó ṣe pé bóyá òun náà mọ̀ ń pẹ́ ó ṣe pé ẹ lè kọ́ ọgbọ́n kan àbí méjì lọ́wọ́ ẹ̀ ó ṣeé ṣe kí nǹkan náà padà di ìrọ̀rùn. Tó bá dàbí ìgbà pé ẹ ní clarity lórí difficulty kan tó ń ṣẹlẹ̀ lórí iṣẹ́ yín lásìkò yìí ó dára kí ẹ pè ènìyàn kan. Ẹni tí ẹ bá pè yìí ó ṣeé ṣe kí ó ṣe pé ìrànlọ́wọ́ tó máa ṣe fún yín gan á padà surprise yín. Ẹ rí dájú pé ẹ tẹpá mọ́ṣẹ́, ẹ ṣe nǹkan yín létò ètò kí ẹ sì ní ìrẹ̀lẹ̀ pẹ̀lú. Aago 2:20 ní ọ̀sán sí aago 3:20 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọlọ dark green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ 12 tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo á jẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.